Àwọ̀tẹ́lẹ̀ àti oúnjẹ ni mo fi owó àjọ tí mo bá ọkọ mi dára nígbà tí kò tọ́jú ilé Tanwa. Olúwa mi ò ṣe mọ́ o, kì í ṣe dandan kéèyàn fẹ́yàwó sílé. Wàhálà ojoojúmọ́ tíyàwó mi ń fojú mi rí ti pọ̀ jù, kò sóhun tó tẹ́ ẹ lọ́rùn rárá. Bí mo bá gé orí mi fún mi ò ṣe náà ni. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti dá àjọ àdákó tó jẹ́ pé ṣe ló ná owó ọ̀hún jẹ láì jẹ́ kí n mọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ igbe mi ò ṣe nǹkan kan rárá ló ń fi gbogbo ìgbà kéé. Ojúmọ́ kan ìjà kan ni, ó ti ń gbé mi lẹ́mìí gbóná jù, mi ò sì fẹ́ kú láìpẹ́ ọjọ́. Ẹ jọ̀ọ́ ẹ tú wa ká ní kíá. Èyí lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu baálé ilé kan, ọ̀gbẹ́ni Bámidélé Àkànmú, tó mú ẹjọ́ ìyàwó ilé rẹ̀ lọ sílé ẹjọ́ kọ́kọ́kọ́ grade A tó wà lágbègbè Mọ̀pó nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù keje ọdún 2023 yìí. Ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní Bámidélé fi kan ìyàwó rẹ̀ ọ̀hún, abilékọ Tanwa Àkànmú, níwájú onídàájọ́ SM Akíntayọ̀. Ó ní obìnrin náà máa ń gba owó àjọ tóun bá dá láì jẹ́ kí òun mọ̀, bẹ́ẹ̀ ló tún fòòró ẹ̀mí òun. Bámidélé sọ pé òun gbìyànjú gidi gẹ́gẹ́ bí ọkọ lórí ìyàwó òun yìí, ṣùgbọ́n gbogbo akitiyan òun kò yọ rárá nítorí irúfẹ́ ẹ̀dá tíyàwó òun jẹ́. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti dá àjọ àdákó nípasẹ̀ ìyàwó mi. Kò sígbà tí wọ́n máa kó àjọ tèmi fún mi báyìí, ọwọ́ ìyàwó mi ló máa ń dé sí. Etí lásán ni mo máa ń fi ń gbúrò owó náà. Ojú mi kì í tò, bí mo bá sì béèrè ohun tó fi àwọn owó náà ṣe ni ìyàwó mi máa dà sí wàhálà tí gbogbo ilé á máa gbóná janjan. Bó ṣe ń ṣépè ló máa sọ̀kò ọ̀rọ̀ lù mí nígbà gbogbo. Kò sí nǹkan tí mo ṣe fún un tó tẹ́ ẹ lọ́rùn rí. Èmi pàápàá sì ti pa ọkàn mi pọ̀ báyìí pé mi ò ṣe mọ́. Ohun kan ṣoṣo tí mò ń retí lọ́wọ́ adájọ́ ilé ẹjọ́ náà ni pé kí wọ́n tètè pín àwa méjèèjì níyà báyìí, kí kálukú máa wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni o. Kí wọ́n sì gbà fún mi pé kí n wá máa ṣàmójútó àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó wà láàrin ìgbéyàwó wa. Ní ti abilékọ Tanwa tó jẹ́ ìyàwó Bámidélé, òun pàápàá gbà kí adájọ́ ilé ẹjọ́ náà tú àwọn méjèèjì ká, ṣùgbọ́n ohun tóun fẹ́ gan ni pé kí wọ́n kó àwọn ọmọ tó wà láàrin àwọn méjèèjì fóun, kí wọ́n sì kàn án pa fún Bámidélé tí í ṣe ọkọ rẹ̀ pé kó máa ṣètọ́jú rẹ̀ fáwọn ọmọ náà lóṣooṣù ni. Tanwa ní èmi pàápàá ti ṣetán láti kọ ọkọ mi sílẹ̀ pátápátá, kì í ṣe ọkọ gidi rárá, irọ́ ẹnu rẹ̀ pọ̀ gan ni, kì í ṣètọ́jú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí mo bí fún un, kì í ṣètọ́jú àwọn ọmọ rẹ̀ ló fà á tí méjì lára wọn fi kúrò lẹ́nu ẹ̀kọ́ báyìí nítorí a kò lè sanwó iléèwé náà mọ́ rárá. Kẹ́sì máa wò ó, kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nígbà tá a kọ́kọ́ ṣègbéyàwó. Ìgbà tó ti lọ darapọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ oníranù kan tó jẹ́ pé àwọn yẹn ni wọ́n ń kọ́ ọ ní ọ̀rọ̀ rẹ̀ ti dàrú, tí kì í ṣojúṣe rẹ̀ nínú ilé mọ́. Lóòótọ́ ni mò ń bá dá àjọ àdákó kan lágbègbè wa, tó sì jẹ́ pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti gbowó àjọ náà tí bí ò sì kó jíṣẹ́ fún un. Àwọn ohun táwọn ọmọ wa nílò nínú ilé ni mo fowó òun rà fún wọn. Àwọn nǹkan náà sì ni kọ́mú àti àwọ̀tẹ́lẹ̀, tí mo sì fi ìyókù ra oúnjẹ táwọn ọmọ wa máa jẹ. Mi ò lè lajú mi sílẹ̀ kí ebi wa máa pa àwọn ọmọ wa kú sínú ilé. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ SM Akíntayọ̀ ní kí àwọn tọkọtaya méjèèjì náà lọ ṣe sùúrù sọ́rọ̀ ìjà tó ń lọ láàrin wọn títí tí ìgbẹ́jọ́ yóò fi wáyé láìpẹ́ yìí, tó sì tún sún ìgbẹ́jọ́ ọ̀hún sọ́jọ́ míì. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.